kábíyèsí oníṣẹ́rí ti ìṣẹ́rí Ọ̀ṣun àwọn ni wọ́n dé fìlà funfun tí wọ́n ń jó yìí kábíyèsí oníṣẹ́rí ti ìṣẹ́rí Ọ̀ṣun àwọn náà wọ́n fìlà funfun tí wọ́n dégò tí wọ́n ń jó yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń kọrin. Agbègbè ìṣẹ́rí nílùú Èkó, ìṣẹ́rí Ọ̀ṣun nílùú Èkó náà ni àtúntò rẹ̀ ọ̀la ti fi báyìí níbi tí wọ́n ti ń rúbọ kí ikú lọ kí àrùn lọ ní agbègbè ìṣẹ́rí Ọ̀ṣun ní ìlú Èkó. Ilé Ọlọ́fìn la wà yìí ní ti ètùtù àti ìrúbọ tó ti ń lọ lọ́wọ́ ẹ máa bá wa ká lọ. Tí èmi Alhaji Àmọ̀wò Shamsideen ọmọ onímọ́tò àmọ́ wọ̀njírí tí mo ní sára ló ṣe ni pé mi ò fẹ́ wàhálà, mi ò fẹ́ dààmú, wàhálà ìdààmú ò gbọdọ̀ bá wa níṣẹ́rí. Ká ṣọdún ayọ̀, ọdún ti dé, ká má bọ́dún yìí lọ, ká pàdé ọdún náà pẹ̀lú ẹ̀yà àtàlàáfíà, ká ṣọdún ọdún yìí tọmọtaya, ká wá ṣe ẹ̀mí tówó tọmọtaya kú baálé ọrọ̀. Olèmí fẹ́ kémi Àmọ̀wò kí má bọ́dún lọ, ọmọ tí mo bí kó má bọ́dún lọ, ìyàwó mi kó má bọ́dún lọ, gbogbo ọmọkùnrin ọmọ ìṣẹ̀rí kó má bọ́dún yìí lọ, ká pàdé ọdún tuntun 2026 láyọ̀ àtàlẹ́mọ́, ká lè rówó fi ṣe, ká rí àlàáfíà fi ṣe, kí náà bá wọn ṣe ìdíṣẹ́ ẹ̀mí tó àbàbọ̀ ìṣe. Orúkọ tèmi ni Alhaji Shamsideen Àmọ̀wò ọmọ onímọ́tò àmọ́ wọ̀njírí ọmọ bíbí ìṣẹ́rí Ọ̀ṣun ọmọ Ọlọ́fin Ògúnṣèlú ọmọ ẹ̀gùn àjànà ọmọ agbélẹ̀kẹ̀rẹ̀rú àtàgẹ̀dẹ̀jọyè. Kábíyèsí oníṣẹ́rí ti ìṣẹ́rí Ọ̀ṣun àwọn ni wọ́n dé fìlà funfun tí wọ́n ń jó yìí kábíyèsí oníṣẹ́rí ti ìṣẹ́rí Ọ̀ṣun àwọn náà wọ́n fìlà funfun tí wọ́n dégò tí wọ́n ń jó yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń kọrin.